ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. dáfún filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí yanrìn. filélẹ̀ lórí yanrìn má filélẹ̀ lórí àpáta. pápánjó àwọnúgbó ọ̀gbàrá òjò àwọ̀ yanrìn. bínú bá bọ́ gbàrá òjò àwọ̀ yanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Mọ́mì Jídé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi títọ́ bí Ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ fẹ́ mọ́ mi lọ́kàn balẹ̀ ọmọ mi wà ní oyún o ọmọ mi wà ní oyún ọmọ yín lọ fún lóyún o ẹni kò fi ọmọ mi lọ́kàn balẹ̀ o. sì mo rí i pé àwọn tí mo bá ń bẹ̀ yẹn wọn ò ti àtẹ́ǹdì sí mi dáadáa ṣe náà ń ṣe mí ṣe náà ń wò mí ẹni pé wọn ò ti ẹ̀rí yàn rí. ọ̀nkú ẹ má yẹ kí n parọ́ fún yín mi mọ ohun tó ń ṣe wọ́n tí wọn ò lè sòótọ́ ọ̀rọ̀ fún yín àtàwọn tá a fẹ́ gbà àti gbọ̀n tá a fẹ́ gbà náà. Ọ̀nkú ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan tó lóun lè ṣe ìyàwó ìmọ̀ àbí wọn yára tó láfíà àdúrà ní kí n máa gbà. mo ti gbọ́ mo ti ní sùúrù kí n fọkàn balẹ̀ ẹni pé mo lè ṣe gan-an. dókítà ẹ kú oríire mo láyọ̀ láti sọ fún yín pé ìyàwó mi ti bí ọmọ lóbìnrin obìnrin. àti ìyàwó mi ti mọ̀. ọ̀rẹ́ mi ṣé báyìí máa dákẹ́ fọ́rọ̀ àwọn ọmọdé yìí níbo ló wá gbúrò wọn sí báyìí. àwọn ibi tí wọn ò gbúrò wọn sí náà wọn bá ti lọ́ọ́ rí wọn mò ń lọ́bẹ̀ mò ń lọ́bẹ̀ ní òrí wọn kò sí ibi tó sọ fún mi wípé wọ́n rí wọn tí mo débẹ̀ tí mo rí wọn mi ò gbọ́n tó ń ṣẹlẹ̀ o. kí la máa ṣe sí báyìí. kò tiẹ̀ sú mi tí n bá lóyún mi ìrọ̀lẹ́ lọ pa gbogbo tó ní ká ṣe pé kí n gbà wẹ̀ kí n gbàdúrà gbogbo ẹni mo ti ṣe. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ijó ọmọ àjọjò ni èmi mọ ọ̀dọ̀ bàbá kan bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bàbá yẹn ògùn náà bòrò tó ń dá tọ́lẹ̀ ní ìbí ni kò sí nǹkan tá a gbé lọ́dọ̀ bàbá yẹn tí ò di ṣíṣe tó bá mọ̀ nǹkan bí apẹ̀kẹ̀ ní káàdìjọ lọ sí bàbá yẹn ọmọ bá wà fún solutions ó dẹ̀ máa ṣiṣẹ́ ṣé babaláwo bẹ́ẹ̀ ni mo pé mo fẹ́ ọmọ kí n máa tójú wọlé bẹ́ẹ̀ ni ọjọ́ àyè mo mọ̀ nǹkan tó máa ń dùn mí nínú ọ̀rọ̀ rẹ̀ kò ṣe bóyá pé mò ń tójú bọlé káàkiri àmọ́ tọ́rọ̀ bá ti rí báyìí solution ni ọ̀rọ̀ ọmọ ni bó ṣe ń ta èmi lára lèmi fi ń sọ o tó bá ti mọ̀ bóyá káàdì ọmọ bá ti máa lọ sọ́dọ̀ bàbá yẹn kò sí nǹkan tí bàbá yẹn ṣe tèrè ní ayé yìí o ń tèmi mọ̀ nìyẹn o ẹ̀yin jọ̀ọ́ la máa lọ báyìí. ìgbà tó bá ti lóyè àná. ẹ ṣé ká lọ ní ọjọ́ rọ̀ àbí ká lọ láàárọ̀ ọ̀la wàhálà tó bá ti dàárọ̀ ọ̀la ṣé kí wọ́n bá ẹ lè ní wàá bá ní ní ìgbọ́dọ̀ pé lórí fóònù a ṣe ṣe àkújèrè lágbára Ọlọ́run ẹni lẹ́nu ìjẹsẹ̀ wa lágbára Ọlọ́run. ìjìnlẹ̀ orin ṣé bá wà lárí ìjìnlẹ̀ orin o ìjìnlẹ̀ orin dá wà lórí ìjìnlẹ̀ orin dá wà lólè di àdìjú wọn. ẹ káàárọ̀ sà. Ipile wa. Jídé ẹkùn Jídé ẹkùn bàbá àkókò ẹ kú ọwọ́ lómi gbogbo àná làjọ kú ọwọ́ lómi Ọlọ́run àwọn Ọlọ́run ó dà sí bá ń tarí Ọlọ́run ó sè lágbọ́ Ọlọ́run àkàkùn wa ẹ̀ ń bọ́ tún lànà ni. bẹ́ẹ̀ ni sà. kò sí gbogbo àná la máa kọ́wọ́ tẹ̀lé o tá a máa jọ lọ. lórí ọ̀rọ̀ ìsọmọlórúkọ yẹn náà ló yẹ kí n wá rí yín sà. ṣé sọmọlórúkọ. bẹ́ẹ̀ ni sà. ń bọ́ tún lànà pé. kò séwu gbogbo náà la máa kẹ́yẹ tẹ̀lé ọ tá a máa tẹ̀lé ọ délùú yín lágbára Ọlọ́run. ara sà bí tìyẹn kọ́ sà lóòótọ́ ibi ilé ọ̀hún náà ilé ni àmọ́ ibi tá a bá wà ibẹ̀ là ń ṣe mo fẹ́ kẹ́ bá mi wá chọ́ọ̀chì kan láti lè sọmọ yẹn lórúkọ mi sà. kí ló dé mo rò pé o ní àkọ́bí ni. àkọ́bí wa ni. ṣé bí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló yẹ kó o ti ṣe lọ́hùn.
bí lè ṣe gbà bó ṣe gbà lásìkò yìí nìyẹn. ojú ti là ní o ojú ti là ní o tẹ́lẹ̀tẹ́lẹ̀ béèyàn bá bí máa kọ́ bí bàbá ẹni ló lọ́mọ òun ni ó ṣe kọba tí ó ṣe gbọ́ nǹkan ojú ti là kò séwu ìjọba fẹ́ ṣe náà la máa bọ̀ sí ọlọ́run àmọ́tọ́dúró lágbára ọlọ́run lágbára olódùmarè ṣé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì èmi yẹn lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo láwọn èèyàn lọ́dọ̀ tó lọ ṣọ́ọ̀ṣì gidi mo tiẹ̀ wá ní ọmọ kan ìfẹ́ràn ajá fún happiness kò sí ṣọ́ọ̀ṣì náà ti mọ̀ tó bá gbá kó bá òun bá kára kókó kákákákáká mo ní àdínkù ń ga ni máa ti fà ilé lọ́wọ́ àmọ́ lọ ṣọ́ọ̀ṣì tó bá fẹ́ gbogbo ṣọ́ọ̀ṣì lọ́sẹ̀ ẹ̀gbọ́ ọ̀làbìjọ́ àgbà tó ṣe họ́ tó bọ́lẹ̀ mú ẹ̀ náà ṣe inú ọ̀yìn kó ṣe gbogbo ìgbà tá a ṣẹ́gun Jídẹ́kọ̀ jẹ́wọ́n mi la parí jẹ́wọ́n mi bàbá parí kákákáká jẹ́wọ́n mi bàbá parí Jídẹ́kọ̀. Ipile. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. a bọ̀ sí ìpele sísọmọ yìí ní orúkọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹbí bíi ti báwo ẹ wo bí ẹ jẹ́ ká wọlé àdúrà anybody mọ́. ṣé bí àkọ́bí ọmọ yín lẹ pé ọmọ tá a fẹ́ sọ lórúkọ. lóòótọ́ àkọ́bí ọmọ wa ni àmọ́ ṣe rí nínú ìlú tá a wà yìí àtèmi o àti ìyàwó mi o lẹ́yìn ẹni tó mú mi mọ̀ yín tó ní ká wá sọmọ lórúkọ ń bí báyìí àtẹ̀yìn tẹ́ jálàgbà àtọlọ́run àléyìn ọkọ náà. nílẹ̀ Yorùbá tí wọn bá bí àkọ́bí ọmọ báyìí ó gbọ́ ẹbí ló máa péjú pésẹ̀ síbẹ̀ láti wá sọmọ náà lórúkọ. ẹ wo ṣe rí alàgbà ẹ mẹ́rin ká fi àsìkò wa ṣòfò ẹ jẹ́ ká wọlé lọ sẹ́rí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń dọ́gbọ́n béèrè yẹn tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí sọ láti sìn tílẹ̀ fi máa mọ́ àníṣe yẹn kọ́ mọ́ o. àfi Ọlọ́run bẹ̀ yìí àfi Jésù Kristi bẹ̀ yẹn má bínú kó lè dá náà ni ní báyìí a bọ̀ sí ètò sísọmọ yìí ní orúkọ a máa kọ orin wa bí ó kó kìkì rẹ Olúwa torí tí o dá mi ní ìdè èmi ó kó kìkì rẹ Olúwa wọn ló dá mi ní ìdè. Àbọ̀ sí ìpele àti sọmọ yìí ní orúkọ ní pẹrẹwu ìyá àbíyè. Ìbéèrè wípé ọmọ ní ìní Olúwa ọmọ tó sì ní èrè rẹ̀. Praise the Lord. Gbogbo àní àdúrà wípé Olúwa tó fi ọmọ tuntun yìí tó fi ta ìdílé yìí lọ́rẹ gbogbo ẹni tó ń wojú Olúwa fún ojú ayọ̀ báyìí Olúwa yóò dá wọn lóhùn láìpẹ́. Gbogbo ibi tí bàtà bá ti ń tẹnikẹ́ni wá ní ẹsẹ̀
ọlọ́run ó wo àkókò tí ọmọ yìí ń gba orúkọ ní àkókò yìí yóò gbòòrò ìtura sí Ìpìlẹ̀. wo ọ̀rẹ́ dìde jẹ́ ká máa lọ síbi tá à ń lọ èmi ò fẹ́ jẹ́ kí n débẹ̀ ǹsìn kó wá máa sọ̀rọ̀ òṣì sí mi. wo tá bá fẹ́ pẹ́ ní ká pẹ́ ọ̀rọ̀ tí mo ti ń bẹ sọ látọjọ́ yìí nǹkan. jọ ọ̀rọ̀ wo nìyẹn o. ọ̀rọ̀ sista kejì tí mò ń bẹ sọ látọjọ́ yìí. kí ló ṣe àǹtí kejì o. àtijọ́ àti mu ó nira fún ọ̀tá wọn kò tiẹ̀ sí nǹkan kan gbogbo bó ṣe ń làkàkà gan pàápàá gbogbo ẹ̀ náà ò gbà kan ọkọ wọn kẹ̀ kò ṣe pé ọkọ wọn jẹ́ ọ̀lẹ o ọkọ wọn kì í ṣe ọ̀lẹ o ọkọ wọn ń strive but gbogbo ẹ̀ náà kàn jẹ́ kí n. wo ṣé torí ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó fèsì sí gbogbo nǹkan tí mo sọ má jẹ́ kí yẹn bug mind ẹ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n ọlọ́run tó ṣe tọ̀dọ̀ wa ó máa pèsè fáìní wọn gbogbo nǹkan tí ó tó fún wọn ó máa ṣẹ́kù fún wọn àwa gan táwọn gbàdúrà fún wọn kọ́ náà má gbà tọwọ́ wa ṣùgbọ́n dìde jẹ́ ká máa lọ síbi tá à ń lọ. ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ ẹ̀mí àti sista kejì ó ti kọjá area sista fi kìnnì kan ó ti dàbí ẹ̀jẹ̀ mi nǹkan tó bá dẹ̀ dé bá ọmọ ìyá mi ọmọ bàbá mi èmi náà máa fara mọ́ ni ó wàá mọ̀ nǹkan tó wá dùn mí jù nǹkan tó dùn mí jù pátápátá pé ẹni tó ṣẹ̀ bímọ mo lọ sílé wọn gàrí ni mo bá tán wà wọn what's the tábà lè wá sọ pé àǹtí kejì fúnra wọn lè manage jọ ṣé ọmọ tuntun ọmọ jòjòló ṣó lè manage ni orí àlọ́ ṣe ń bọ̀ gbìn mi orí àmúlẹ̀ jáde rẹ̀ jẹ́ ìparọ́ tó mi. Ìpìlẹ̀. bàbá ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ náà ọlọ́run máa fi yín lágbára ọlọ́run mi ò ní wáyé tì iṣẹ́ tó lọ́wọ́ bá ti parí òun máa gbé wá síwájú ẹ ní fọmọ yín ṣètùtù ẹ̀mí ara yín náà ẹ̀ dẹ̀ ní fi ṣètùtù lágbára ọlọ́run ṣé ẹ rí ọmọ ọ̀rẹ́ mi yìí òun ló sọ òun táàrí òun àti ìyàwó ẹ̀ tọ́jọ́ ń fẹ́ra wọn bí ìyàwó ẹ̀ bó ṣe gbé lọ nìyẹn àwa àárí àmọ́kọ́ tá a lè dá ojoojúmọ́ lọ̀rẹ́ mi ń ronú ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé tí ronú bá ti pọ̀ jù ìgbẹ̀yìn ò dá ọ bàbá o ìdẹ̀fẹ́kọ́ rẹ mi kó kúkú òjijì báyìí o gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ bá a gbé gbà tá a máa fojú kan ọmọdé torí mo ti fọ̀rẹ́ mi lọ́kàn balẹ̀ ó ti ní gbogbo nǹkan tó bá fẹ́ náà ń pátá òun ṣe tán láti ṣe o bàbá ẹ ṣàánú mi ojú òní tì mí ní wáyé tí o ẹ ní kúkú bíi fìtílà báyìí o nǹkan tó jẹ́ kí n mú wá sọ́dọ̀ yín nìyẹn o. ẹ jọ bàbá ẹ ṣàánú mi ẹ ní fojú sunkún ọmọ ẹ gbà mí èmi ò rírú ẹ rí o ṣe lọ dédé sá lọ o ẹ jọ ẹ ṣàánú mi wọ́n ti ròyìn yín o ẹ gbà mí o. ó dà kó burú bó bá rú ni lójú àbílẹ̀ lérè ẹ dà ní ọ̀sán owó. ẹlẹ́ ojú àwọn làwọn ti ń gbọ́ bẹ̀ ẹ̀yìn o tó olóòpá sọ̀rọ̀ dayọ̀ ó ti rí kí n torí o ti mọ olùmọ̀mọ̀ tó mọ yóò gbé nù kára wa nínú jo nínú lọ. ara pa ìránṣẹ́ fún kó fúre tètè báyìí ìmúhùn náà tó bá ní káàró ń là rí gbogbo tí wọ́n bẹ́ ọ̀sán báyìí kó bá ṣàlàyé rẹ̀ yékéyéké fún mi má wo ti dúdú má wo ti funfun má kó nǹkan lòlò olókùn òwà sọ̀rọ̀ dayọ̀ wá wọlé alájẹ̀rú tòwó lórí náà gbogbo náà bí ẹ ifá kó wá wí kéré ifá òye o. ọ̀sá. ọ̀sá wọn ni wọ́n. ifá ní ìgúnpá apá òṣè kan yá adífá fún bàbá yẹ̀kúyẹ̀kú òkè àpà tí wọ́n ń pè lọ́yẹ̀kú ṣọ̀pọ̀nà ifá ń lọ yẹ̀kú dànù lórí takọtabo èjèèjì ọ̀yẹ̀ ifá kí ló yẹ̀kú dànù lórí ẹni èjèèjì ọ̀yẹ̀ ifá yẹ̀kú dànù lórí ọmọ wo èjèèjì ọ̀yẹ̀ ifá yẹ̀kú kórìí wa dànù ọ̀tá ń sá ọmọ eléjì ó gbè sá ẹ wá wẹjọ tí ń sáré ikú náà gbọ́n odù tí ń típa yìí tọ́ka sí le ó ní bàbá wí fọmọ ẹni agbọ́ ká wí fún ni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọlé ajérò àwí fún ìfẹ́ àìfọ̀ fún ìgbà nímú ní roko bòmí dandan ẹ rí nǹkan odù tí mo rí lójú ọpọ́n báyìí odù ikú ẹ dákun ṣé obìnrin tí ni àbí ọkùnrin. ọkùnrin ni Jídé ló ń jẹ. obìnrin tọmọ yín tẹ̀lé ìlọ olórí ibú ni ó ti gbórí ibú bọ̀ láti òdi ọ̀run ó sì ti fi kó bọ́mọ yín. ẹ wo ojú mi wò dáadáa ẹlẹ́mú tí ó fi ẹ̀mú mú ọmọ yín ọkùnrin bọ̀ ẹ wo alágbẹ̀dẹ wọn ò tí ì rọrin ẹ̀mú èmi mo wí bẹ́ẹ̀ iṣẹ́ tó lè ní. ẹ ṣáà gbà mí torí ọlọ́pàá bá mi yóò di tí
ojú òde tí ojú mẹ́rin ti dojú méjì ti pẹ́. ẹ rí nǹkan ìyá ọ̀nà àbáyọ kan wà ṣé ẹ rí ọ̀nà àbáyọ yìí tẹ́ ẹ bá ti lè ṣe ó dá lójú ni èmi akákákákákákákáká tí kádìsẹ̀ yò ọmọ yóò padà bọ̀ wálé. ẹ wojú mi wò dáadáa ṣé ẹ rí ọ̀nà àbáyọ yìí oòrùn tó ń bẹ lókè yìí ò gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ bá ti lè rí nǹkan òun ṣe ó dá lójú ọmọ yóò padà wálé. ìyá o a lọ lè gba okùn ara eré ajagunmalè òòṣà ńlá ni afúnyẹyẹ olúwo ọ̀run ni òkìní nẹnẹ olúwo ọ̀run òun lò jáwọ́jáwọ́ báwọn kákòdì mẹ́rìndínlógún tí í ṣe olúwo òde ọ̀run bàbá pa gbogbo ẹ̀ papọ̀ á lọ lè fi ṣọṣẹ á lọ lè wá ẹran olójú kan báyìí bíntín á pa á fi ṣe sàrà ẹ̀jẹ̀ ẹran òun díẹ̀ náà là á pò mọ̀ṣẹ̀ òun ẹ wàá túré tètè ẹ lọ lè fi wẹ̀ lódò kóòrùn yìí tó wọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe àbùṣebùṣe bọ́mọ rẹ ò bá dé wọn ò ní ṣoògùn mọ́ ọmọ rẹ ò dé lẹ́sẹ̀kẹsẹ̀. má lọ ṣe má ṣe bàbá mi. bẹ́ẹ̀ bá ti lè ṣe. ṣé bẹ́ẹ̀ lè máa bá mi wẹ́ran lójú kan. gbogbo rẹ̀ láwọn. máa ṣe èlò ní kí n mú wa. iye kí iye tó máa náà wàá máa ṣe bàbá. mi ò kàn. Ìpìlẹ̀. ìwọ náà gbogbo òye mi mọ́ ọ mi mọ nǹkan tí mo fẹ́ ṣe rárá ìwọ lọ́ba tó ń bá ẹ̀dá gbọ́ bùkátà bá mi gbọ́ bùkátà mi. ó sú mi o ó sú mi mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ báyìí. Bọ́lájídé ibi ìbàyẹ̀ ilẹ̀ wa ni mo ti kọ́ lẹ̀kùn mo ti ń pariwo àti kejì látara omi ò rí anybody tó jáde. gbogbo ọmọ ó jáde onú òfin ṣe sáré wá nǹkan tó fẹ́ jẹ. ọgbọ́n mọ́ jáde ọmọ tó ṣẹ̀bi irú ìwà wo leléyìí. àǹtí níkẹ́ ṣáàjò àfikẹ́ kan gbà mí bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ kò sí iṣẹ́ kò sẹ́ni tè iṣẹ́ bọ̀ lọ́wọ́ mi ni. ẹ fi iṣẹ́ lẹ̀ èèyàn ṣẹ̀bi mọ́tọ́ ọ gbé jáde ẹ wá sọ fún mi pé kinní kan. ẹ wo àfikẹ́ má bínú kódà mi ò ní parọ́ fún yín àti ṣèkó mọ́gán mi ò tí mo bá ṣe fẹ́ ṣe báyìí. ẹ wo Bọ́lájídé ẹ fi ọ̀rọ̀ àti sọmọ lórúkọ lẹ̀ ẹ jẹ́ ká wá àǹtí kejì lọ àti ọmọ tó ṣẹ̀bi ẹ wo ẹ jẹ́ ká wá wọn lọ jù ṣàmọ́bí tó wà látàárọ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi pé kinní. Odò ìsàlẹ̀ Abẹ́tú ni mò ń lọ. púpọ̀ náà ṣe díẹ̀ bọ̀ tó bá jẹ́ bírò àwọn àpò náà ṣe fún àwọn àpò ẹ̀yìn àgbàlagbà báyìí bọ̀ tẹ́ bá dé junction tó wà bẹ̀rẹ̀ dé àwọn ọlọ́kadà dúró ẹ sọ fún pé odò ìsàlẹ̀ Abẹ́tú lẹ́ lọ wọ́n máa gbé ní débẹ̀ ẹ má jẹ́ ọgbà yín ẹ̀yìn ẹ̀yìn Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Aláìbèrè ọ̀nà lọ́kùn yanganyangan bára abúlé o. Aláìbèrè ọ̀nà tọwọ́ bọ̀sà ejò láì lóró ọ̀ka o. Aláìbèrè ọ̀nà ló fi iná sóru léṣu ó tún farala ó ń farala ó ń ọrùn. Ìpìlẹ̀ bá ti bàjẹ́ o. Ìpìlẹ̀ bá ti bàjẹ́ o. Báwo lè lè kàn? Báyìí ṣàkójọ mẹ́ta. Ó travel ní ìtàkùn sà. Ó mà ti rí ẹ ti pẹ́ gan-an. Ẹ ṣe wàhálà wa. Wàhálà bìí ti bá o. Níbi ọ̀nà ayé tó lè dábàá fẹ́ gbẹnu lé gádà yẹn. Mọ́tò kan àtọlọ́kadà kan gbára wọn ṣá. Mo bá dẹ̀ ní kí n débẹ̀ kí n wo ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo bá rí pé mọ́mì yín ni mọ́tò gbàsà. Kí ló rí? Mọ́mì yín. Mọ́mì mi ẹ wò mọ́mì yín ẹ wò wàhálà mọ́mì mi wọ́n ti gbé lọ sọ hospital wọ́n ti tẹ̀lé wọn débẹ̀ torí ẹ̀mú náà mo fi ní kí n sáré wá pé kẹ́lẹ́ tó ọmọ lọ síbẹ̀ Ilé máa wó ẹyẹ burúkú máa ké o. Ogún máa dé o. Uncle Akíngbàlejò ní táìmì bọ̀dí ti fẹ́ sọ fún mi pé mọ́mí ni wọ́n dáàsọ mo ṣe aláàyè kí ẹ ṣe wọlé ẹjọ́ ẹ̀bí dọ̀dọ̀jú 1 minute torí dókítà ní pẹ́ dé. nọ́ọ̀sì ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín nínú àdá máa ń báwo ṣe jẹ́ níbo lẹ tí ń bọ̀ mo lẹ̀ ń lọ torí Ọlọ́run.
tẹ́lẹ̀ kí n gbé kí n wá gbé jáde torí Ọlọ́run máa ń mi. Ṣọ̀rọ̀ ọmọ mi. Nítorí ọ̀rọ̀ Jídé náà lè ti wá ń káàkiri báyìí màá mi. Ọlọ́run máa ṣe Jídé rírí màá mi. Ibi tí mo lọ ló sọ fún mi wípé kí ló sì ti dùn kí ló wẹ̀ pé tí bá wẹ̀ kí Jídé afẹ́sẹ̀ ìwádìí ibẹ̀ tí mo ń lọ ọ̀pẹ̀lẹ̀ tó wọ́n wà tí mọ́tò tó kọlu ra mọ́tò yẹn ló gba ọ̀kadà yẹn tó. Màámi, ṣé lórí ọ̀rọ̀ Jídé mi ò dáadáa yín bẹ́ẹ̀ ṣe ń sáré sọ̀rọ̀ lèmi náà sáré sósì màámi mi ò dáadáa yín Ọlọ́run. Màámi ẹ ṣàfihàn ayé lẹ́nu balẹ̀ tó gbogbo tó ṣẹlẹ̀ pẹ̀lú mi ò nífẹ̀ẹ́ sí o. Fámi tọ́jú àbúrò ẹ̀ dáadáa. Nígbà. Ẹ ṣe ra yẹn ọkọ̀. Irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Ẹ wò òótọ́ Jídé Ọlọ́run àwọn òwò wakọ̀ àmọ́ kò tẹ̀ sọ yìí kò fẹ́ yé mi mọ́ kò fẹ́ yé mi mọ́. Ìpínlẹ̀ bá ti bàjẹ́ o. Màámi. Ìpínlẹ̀ bá ti bàjẹ́ o. Màámi. Ìpínlẹ̀ bá ti Màámi. bàjẹ́ o. Nọ́ọ̀sì àti nọ́ọ̀sì yẹn. Dọ́kítọ̀. Olúwa kọ sí mi ó ní kí n sọ fún yín pé bí ẹ ṣe ń gba àyíká yìí òun fẹ́ gbá gbogbo ìbànújẹ́ tó wà ní ayé òun fẹ́ gbádà ó ní gbogbo ohun tó dọ̀tí gbogbo kọ́nù kọ̀ọ̀ tó wà nínú ayé yìí ó lóun fẹ́ fọ̀ ọ́ mọ́. So ó ti gbàgbé pé bá a ṣe ń yọ so báyìí la ṣe yọ bọ̀. So ọ̀dẹ ló pè mí àbúrò bẹ́ẹ̀ mi ò tiẹ̀ ní ọpọlọ kankan tẹ́mi ń dá tó. Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀ ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Agogo ṣe ní ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé.